December náà là ń sọ̀rọ̀ ẹ̀ lọ o. Àní bàbá Bólú tíyàwó ẹ̀ sọ fún ọkọ tèmi pé kò sí lé kọ́kọ́ mi wá òun fẹ́ rí i. Èmi ní yàrá mọ́mì gbà tí mo kànlẹ̀kùn mọ́mì o. Gbogbo ìgbà yìí mi ò mọ̀ pé ìyá ìkọ́ ló bí wọn. Mi ò mọ̀ pé step mother wọn ni. Tó tó Elédùmarè ọba mi òkè. Ṣé ẹ mọ̀ wípé nígbà tí mo wá rí pé rádaràdá ló ń ṣẹlẹ̀ láàrin wọn yìí, àwọn mẹ́sẹ̀jì àti ìhòòhò ẹ̀ tó sẹ́ǹdì sọ́kọ mi mo snap ẹ̀ ó wà lórí fóònù mi. Bó bá pe ẹ̀gbọ́n ọkọ mi, ìyẹn obìnrin kan tó wà láàrin àwọn ọmọ ìyá wọn. Wọ́n kọ́kọ́ sọ pé àwọn ò sí nílé o torí wọn ò fẹ́ dá sọ̀rọ̀ yìí ni. Nígbà tí mo tún wọn pè, wọ́n wá fi nọ́mbà mi bá mi sọ̀rọ̀ pé kí n wá sí àdírẹ́sì yẹn. Ìgbà tí mo débẹ̀, wọ́n ti bí ọmọ 3. Borí wọn. Wọ́n ní kí ni mo fẹ́ jẹ, mo ní kì í sọ̀rọ̀ oúnjẹ. Wọ́n ní kí ló dé? Mo wá ṣàlàyé fún wọn wípé ọkọ mi o, òun ni ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ pè. Ó fún ní gbogbo evidence bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ bó sọ fún wọn. Àti pé bàbá Bólú o, ó wà ní yàrá mọ́mì. Ibẹ̀ ni wọ́n sùn mọ́júmọ́ wọn wọ yàrá wọn. Ìyàwó wọn ò dẹ̀ mọ̀. Ó tó ìṣẹ́jú 5 tẹ́gbọ́n ọkọ mi fi rẹ́rìn. Wọ́n rẹ́rìn àrín tàkìtì. Wọ́n rí ẹ̀rín yẹn débi pé mò ń wò pé àbáǹtì ti ń yí lórí ni. Wọ́n ní wo ló jọ lójú, kò jọ àwọn lójú ń tà wọ́n. Wọ́n ní àwọn ò fẹ́ sọ̀rọ̀ o, ìrìn mi sì kọ ẹ̀kan o. Torí pé àwọn ò tí trust mi dáadáa bí àwọn lè bá mi sọ̀rọ̀. Wọ́n ní ṣe bíbí yẹn ṣe fẹ́ wọn ni. Ṣé mo mọ̀ wípé wọ́n ní kí tẹ̀ má wọrí. Mo ní kí má wọrí ibi tí báwo. Ẹ bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò yé mi mọ́ náà ni. Ṣé bóbìnrin ni yín tẹ̀lé understand mi? Mo ní okay. Ó ní pé woman tèmi pè ní ìyá wọn yẹn kò ṣe ìyá wọn o, step mother wọn ni. Kódà step mother. Mọ́mì yín kọ́. Wọ́n ní mọ́mì àwọn ti kú. So ẹni mọ́mì mọ̀ ẹni dádì mọ̀. Wọ́n ní kíni àwọn ní bàbá. Ẹni bàbá. No, ẹni bàbá. Ibo ni bàbá yín wá wà? Ó ní ọ̀rọ̀ tó gùn ni. Wọ́n náà máa ṣàlàyé ẹ̀ fún mi. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́. Ọmọ wọn ọkùnrin kan sá wọlé. Ó ti fi bíléèdì bá owó ẹ̀. Wọ́n ní kí n jọ kí káwọn tọ́jú ọmọ yẹn. Mo ṣáà mọ ọmọ yẹn, mo clean ẹ̀, mo ṣe gbogbo ẹ̀, mo ná ẹ̀, mo ṣe gbogbo ẹ̀, mo take care ọmọ yẹn pẹ̀lú wọn. Wọ́n wò mí. Nígbà tá a ṣe gbogbo ẹ̀ tán, mo ní kó fọmọ yẹn ní paracetamol. Wọ́n ní ó dẹ̀ náìsì ojú ní ẹbí tó lọ kó rẹ̀ sí lọ. Wọ́n ní bàbá àwọn fẹ́ obìnrin yẹn. Wọ́n fún lóyún ni. Nígbà tó dẹ̀ máa bímọ, ó bí ìbejì ọkùnrin 2. Ọjọ́ ìkómọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ náà wọ́n kàn ti wá da ìkómọ rú. Wọ́n náà wọn ò kéré. Wọ́n ní wọn tí bí ọkọ mi nígbà yẹn. Nígbà tí wọ́n da ìkómọ rú, páwọn làwọn na ọmọ. Wọ́n gbéyàwó lọ. Torí wọ́n wá tìbọntìbọn ni. Nígbà tí wọ́n gbéyàwó lọ pẹ̀lú àwọn ọmọ. Àǹtí Ṣeun. Wọ́n ní wọ́n jẹ́ kó yà wọ́n wípé àwọn yẹn wọ́n jẹ́ bí àwọn ìdílé kan tó pé wọ́n burú gan tó ń jẹ́ tọ́gì náwọn ọmọ wọn mú sọ ọmọ wọn bẹ̀rẹ̀ wọ́n máa ṣe bí tọ́gì ojú gáàsì náà máa ṣe káàkiri. Ó wá di pé anyway tó bá ti dẹ́dẹ́ àwọn báyìí wọ́n máa ná dẹ́dẹ́ àwọn ṣeré ni.
bàbá ìyá àwọn olóṣèlú ni tó jẹ́ ìlówó lọ́wọ́ tó jẹ́ lẹ́nu òun ló gba bàbá àwọn lẹ̀ lọ́wọ́ ẹni náà. Ó ní lẹ́yìn ìgbà yẹn ó ní àǹtí Ṣeun woman sọ pé lẹ́yìn ìgbà yẹn bàbá àwọn wá ní fọkànbalẹ̀ lẹ́yìn ṣe wá lóyún wọ́n ṣe wá bí ọkọ mi. Nígbà tó ń bí ọkọ mi kò pẹ́ sígbà yẹn a gbọ́ pé ìbejì tí woman yẹn bí tó gbé lọ o àwọn ọmọ méjèèjì yẹn kú. Nígbà táwọn méjèèjì kú àǹtí Ṣeun woman yẹn ti kúrò ní ọkọ ẹ̀ ó ti ń ṣe sọ́kọ àwọn padà ó ti ń ṣe sí dájú àwọn padà débi pé ó máa ń wálé àwọn kò pẹ́ kó jìnnà dájú àwọn tí mọ́mí àwọn ò ṣe court wedding o dájú àwọn gbé woman yẹn lọ sí court wọ́n lọ ṣe court wedding registry wọ́n ṣe court wedding bẹ́ẹ̀ wọ́n ṣe gidi gan mọ́mí àwọn ṣì wà nílé. Ní ẹ̀kọ̀ọ̀kan tí ọkọ lọ dájú àwọn bá settle ló máa ń wọ yàrá mọ́mí àwọn náà fi lóyún last born wọn yẹn. Lẹ́yìn ìgbà tó ti bí ọkọ mi ni wọ́n bá ti má bí mọ́mọ́ torí ìfẹ́ tí mọ́mí àwọn ní sí dájú àwọn. Ìgbà táwọn lọ sí school báyìí wọ́n máa láwọn school nítorí àwọn owó mi owó ìwé tí ò tó nǹkan dájú àwọn ò ní dá sáwọn. Tí wọ́n bá travel mẹ́lẹ́dà àwọn máa rí dájú àwọn ojú dájú àwọn ńlẹ̀ tí wọ́n bá fi dé padà báyìí wọ́n tí wọ́n bá travel kò lọ́bi kankan o ọkọ ẹ̀ tó fílẹ̀ tó bí bèjì fún ọdún ẹ̀ ló máa ń lọ. Wọ́n ní làwọn ti mọ̀ pé kì í ṣojú lásán wọ́n ní bó ṣe wà yẹn wọ́n máa tí mò ń wò yẹn kò ṣe ẹran rírọ̀ o kò ṣe ẹran rírọ̀ rárá wọ́n yẹ burú o. Ó ní àǹtí Ṣeun ó máa tí àwọn tá à ń wò yẹn ó ló burú o. Wọ́n yóò jíjọ́ kan mọ́mí àwọn lọ sọ́jà ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ mọ́mí àwọn ṣàpùpù mọ́mí àwọn wálé wípé wọ́n ń lọ jà nínú mọ́tò mọ́mí àwọn pariwo yéé mọ́mí àwọn bá gbé òkú mọ́mí àwọn wálé wọ́n sin mọ́mí àwọn. Ó yẹ kó sí mọ́mí àwọn sílé kò gbà kó sí mọ́mí àwọn sílé o òun ló sọ fún ọkọ ẹ̀ pé kó lọ ra Berry Grand fún mọ́mí àwọn. Wọ́n lọ sí mọ́mí àwọn sí Berry Grand ni ilé tí mọ́mí àwọn dáadáa àwọn tó ń fi wàhálà kọ́ wọ́n lọ sí àwọn sí Berry Grand ni. Lẹ́yìn ìgbà yẹn mímọ́ ẹ̀ wá kó wálé òun ló tọ́jú àmọ́ ó ní ẹ̀gbọ́n mọ́mí àwọn kan fẹ́ gbé last born mọ́mí wọn yẹn ó ní kò gbọ́ ó ní ló tọ́jú ọmọ yẹn tó wọn yẹn ṣe dàgbà. Ó wá ní pé ṣé wá ní ilé wọn yẹn bó ṣe ń ṣe kò lè yé wọ ṣọlá búrò dájú àwọn wọn súpò àwọn gangan ló máa ń bá ọmọ yẹn lájọṣepọ̀. Ó wá di ọjọ́ kan àwọn kan ìdílé àwọn ọlọ́pàá ni wọ́n wálé àwọn gírígírígírígírígírígírí wọ́n wá arrest dájú àwọn. Wọ́n náà sọ pé ibi kan tó ti lọ jalè wọ́n rí id card dájú àwọn níbẹ̀ àkóbá àdábá kéèsì yìí náà ṣe dájú àwọn dẹ̀ lọ sí ẹ̀wọ̀n dájú àwọn ẹ̀ṣẹ̀ tí ẹ̀wọ̀n dé ní nǹkan bí abi 7 years ago ni nígbà tí wọ́n dé wọn ò lè wá síbẹ̀ yẹn mọ́ torí wọ́n ti kìlọ̀ fún wọn pé táwọn lẹ́mìí ara wọn lò kọ́ má débẹ̀ yẹn mọ́ dájú àwọn lò almost 12 years lẹ́wọ̀n ọmọbìnrin yóò lọ wo dájú àwọn. Wọ́n ní àǹtí Ṣeun wọ́n ní oṣù débi pé bí wọ́n yẹn ṣe wà yẹn àwọn òfin ń bọ ẹnu bọ̀ ọ̀rọ̀ ẹ̀ o torí pé nǹkan tó fojú àwọn rí káwọn fò káwọn níṣó ni wọ́n ló máa ń gbé àwọn fún ọkùnrin ni àwọn máa ń fẹ́ ẹ̀jẹ̀ tó wá báyìí tó bá yẹ pé àwọn láìka ọmọ ẹ̀ yìí o á ní ọmọ òun ni ẹ̀bọ́n òun tọ́jú ẹ̀ o àgbè fáwọn àwọn yẹn bá wọn lájọṣepọ̀ òun gún ìgbà yẹn òun ò ró ọ̀pọ̀lọpọ̀ ọkọ òun tó ń fẹ́ yìí ọkọ òun tó ń fẹ́ yìí òun ló gbà wọn lọ́wọ́ ẹ̀ ọkọ òun náà ó mọ̀ náà ni mú ẹ̀ náà ló mọ ọkọ òun yìí lọ́yìn àwọn aláìkọ̀ ọmọ yẹn ní àkọlé fẹ́ rí ẹ̀kọ́ ló máa ń fẹ́ àwọn big man ló máa ń fẹ́ ni wọ́n sọ pé àwọn big man ni wọ́n á nàjú máwọn tó fi wá fẹ́ àwọn. Wọ́n náà ti ṣe ọ̀rọ̀ tí àbọ̀ kọ àwọn yẹn àbọ̀ wá bá ní o máa